tọ́lá ti mọ̀ wípé ọ̀gbà láti fẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ pàbúrò náà lọ sí o sọ fẹ́ fàbúrò sògùn owó ni. bàbá mi o bó láti ti sọ́jà sí fún ọ̀fẹ́ wàhálà sọ́jà o. sọ́jà kí pẹ́pẹ́ kùdú kí n sójú owó sì ná ní ìmọ̀. Ladi. So. Usman. So. Alo alo. Never. Ma fi ba yin le. So. Look! I want you to beat him. Wo mi ò fẹ́ gbẹ́jọ́ ṣá máa pọ̀ lé báyìí mi ò fẹ́ wà. ẹ má kú nọ́mbà yìí. Tí bá ṣe fún ta ló tún fẹ́ ṣe fún dápẹ́ mo wá condition yẹn ó ṣọ́ fún mi pé ọ̀rẹ́ mi máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Mo dáàdì ń bínú gan. Wọ́n ń bínú sáwọn pọ́ìsì. In fact tí n bá fẹ́ bá dáàdì sọ̀rọ̀ màá ti kọ́kọ́ sọ àwọn nǹkan tí mo ní sọ. The moment tí bá ti gbẹnu lórí ọ̀rọ̀ Farouk báyìí ó máa flare up. Tó bá rí bó ṣe ń ṣe orúkọ yẹn dàbí disease nílé tí ẹ o. Èmi máa ṣe máa jẹun ni. Wọ́n kò lè lọ lẹ́nu mi. Àǹtí Sofia, èmi mọ gbọ́ tí mo fi ń fún bọ́dà Farouk lóúnjẹ ibi tán wà. Wọ́n ń jẹ oúnjẹ dáadáa. Ó ṣòkú jẹun. Ó ń jẹun. Ẹni kẹ́ fọkàn ara yín balẹ̀. Kẹ́ jẹun ń létí rù yìí. Èmi náà mọ̀ mo kàn fi yẹn tiẹ̀ síwájú nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn mo rí pé wà ní test. Fún mi nọ́mbà yẹn. Nọ́mbà. Story kìíní. Ṣọwọ́ gbọ́wọ́ fún yín. Mo ì sọ fún báyìí. Lọ́wọ́ kan. Mo ì sọ fún ó kò gba bẹ̀ẹ́. Lọ́wọ́ kan. Sofia, èmi ni. Tó wá jẹ́ pé mi ni màá fún owó orí báyìí màá fi láì akọ̀kọ̀ sí ní gọ́tà yìí. Ọ̀rọ̀ tó ń sọ ń sìn bàtò ìwé ọ̀bọ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìgbọ̀n tó wà ní fọ́ ogun ojú ẹ̀ ṣe bó ṣe fáìn. Kí ló máa ṣe fún mi? Ó ṣe fáìn náà. Ìgbà ni kì í sọ́lọ́ ju ẹ̀ máa bọ̀. tó o bá ti gbà láti fẹ́ ẹ̀gbọ́n ikọ̀ ọmọ mú eléyìí lọ ọ̀fẹ́ mọ́ ti wá. Bàbá rẹ̀ ló jẹ́. mo ń lọ sẹ́yìn mo ń lọ sí bọ́dà lọ́dọ̀ àwọn èèyàn mi máa ti padà wá pẹ̀lú wọn bá méjì lọ́rọ̀ yín. èmi náà ti ń gbọ́ fèrèfèrè tẹ́lẹ̀ ẹgbẹ́ ti fi Mojísọ́lá lọ́kọ torí ẹ̀ ni mo ṣe ń dà yín láàmú lórí ẹ̀ mo mọ̀ pọ́mọ kékeré ni tí bá padà dé ẹ jẹ́ kí n bá Mojísọ́lá.